nítorí Keyamo wàhálà ńlá ṣẹlẹ̀ nílẹ̀ẹ́gbìmọ̀ aṣòfin l'Àbújá. Ariwo àti ìdàrúdàpọ̀ gidi ló ṣẹlẹ̀ lónìí ọjọ́ ajé Monday ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2023 yìí nílẹ̀ẹ́gbìmọ̀ aṣòfin àgbà ilé wa ìyẹn sẹ́nẹ̀tì látàrí báwọn aṣòfin kan ṣe fárígá páwọn kò ní fọwọ́ sí ìyànsípò amòfin àgbà Festus Keyamo tí wọ́n sì fa òfin ilé-ìgbìmọ̀ ọ̀hún yọ láti ti àtakò wọn lẹ́yìn. Wọ́n ní káwọn aṣòfin náà gbẹ́sẹ̀ lé ìyànsípò rẹ̀. Ẹ ó rántí pé ọjọ́ ẹtì Friday ọjọ́ 5 oṣù kẹjọ yìí ní ààrẹ ilẹ̀ wa Bọ́lá Ahmed Tinubu fi orúkọ Keyamo tó jẹ́ agbẹnusọ rẹ̀ lásìkò ìpolongo ìbò ààrẹ tó wáyé lọ́dún yìí ṣọwọ́ sáwọn aṣòfin àgbà àwọn sẹ́nẹ́tọ̀ pé kí wọ́n fi kún ara àwọn tí wọn yóò ṣàyẹ̀wò sí tí wọn yóò sì fòǹtẹ̀jàn láti yàn án sípò mínísítà nínú ìṣèjọba rẹ̀. Àyẹ̀wò ọ̀hún ni Keyamo torí rẹ̀ yọjú sáwọn aṣòfin nígbà tó sì kàn án láti dúró níwájú wọn fún àyẹ̀wò. Lọ́gán ni àwọn aṣòfin méjì kan láti ìpínlẹ̀ Abia sẹ́nitọ́ Ẹ̀yìnnáyà Baribe àti sẹ́nitọ́ Darlington Nkocha ti nawọ́ sókè. Wọ́n ní àwọn fẹ́ dábàá pé kí ilé-ìgbìmọ̀ náà sì gbégi lé ìyànsípò Festus Keyamo náà ní ìlà pẹ̀lú òfin lé 92 apá 2. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn aṣòfin náà ti ránṣẹ́ sí mínísítà àgbà tẹ́lẹ̀ rí lórí ọ̀rọ̀ ìpèsè iṣẹ́ àti àwọn òṣìṣẹ́ ọ̀hún àmọ́ tó fi àwọn aṣòfin gún lágídí tó kọ̀ tí kò yọjú. Bí wọ́n ṣe mú àbá ọ̀hún wá làwọn aṣòfin kan ti nawọ́ sókè pé lóòótọ́ ni wọ́n ní kinní ọ̀hún ti di àṣà Keyamo láti má ṣe yọjú sáwọn aṣòfin látẹ̀yìnwá bẹ́ẹ̀ bí èèrà bá fi ní pegi níṣe làwọn dànù. Wọ́n ní káwọn aṣòfin má ṣe ṣàgbéyẹ̀wò rẹ̀ rárá débi tí wọ́n máa fòǹtẹ̀jàn fún ipò mínísítà. Àmọ́ ṣé níbi tí wọn ó pa ọ́ dúró sí náà ni wọn ó gbà ọ́ wà? Báwọn kan ṣe ń sọ̀rọ̀ yìí làwọn olólùfẹ́ Keyamo àtàwọn tí wọn kò nífẹ̀ẹ́ sí dídẹ́yẹ táwọn aṣòfin kan dẹ́yẹ sọ́kùnrin ọ̀hún sọ ọ̀rọ̀ di ariwo ńlá. Bẹ́ẹ̀ làwọn aṣòfin náà bẹ̀rẹ̀ sí tutọ́ sí ara wọn lójú tí wọ́n sì kọ̀ láti gba ẹ̀tọ́ ara wọn dámì lórí ọ̀rọ̀ náà. Ń ní gbogbo gbọ̀ngàn àpérò wọn bá bẹ̀rẹ̀ sí hóyànmù bí ilé oyin. Nígbà tí olórí àwọn aṣòfin náà Godswill Akpabio pàrọwà sáwọn aṣòfin náà lórí ẹ̀rọ abúgbẹ̀mù rẹ̀ títí tí wọn kò dáhùn ni gómìnà ìpínlẹ̀ Akwa Ibom tẹ́lẹ̀rí náà dìde lórí àga rẹ̀ ó sì wà lórí ìdúró. Síbẹ̀ ó gba àkókò díẹ̀ káwọn aṣòfin náà tó dákẹ́ ariwo. Akpabio sì rán àwọn ẹlẹgbẹ́ rẹ̀ létí ìlànà ilé-ìgbìmọ̀ náà tó sọ pé nígbàkúùgbà tí olórí àwọn aṣòfin bá ti lè dìde dúró gbogbo ilé náà gbọ́dọ̀ wà ní ipò ìdákẹ́jẹ́ àti ìparọ́rọ́ ní lẹ́sẹ̀kẹsẹ̀. Olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ sẹ́nitọ́ Ọpẹ́yẹmí Bámidélé ní Akpabio ké sí láti sọ̀rọ̀ tẹ̀lé. Bámidélé sì dábàá pé káwọn sún ìjókòó ọjọ́ náà síwájú ju aago 2 ọ̀sán táwọn máa ń ṣíwọ́ lọ. Ó tún dábàá kejì pé kí wọ́n yí ìjókòó ilé náà padà sí ti ìgbìmọ̀ kí wọ́n lè ráàyè sọ̀rọ̀ lẹ́yìn ìtàgé. Gbogbo àbá méjèèjì sì làwọn aṣòfin náà gbà wọlé. Báyìí ni wọ́n ṣe ní kí Festus Keyamo sì máa lọ ná táwọn aṣòfin náà sì bọ́ sí àkókò ìsinmi ráńpẹ́ kí wọ́n lè ráàyè jókòó ìgbìmọ̀ wọn. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.